Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Wednesday, May 6 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tóun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní fókọ̀sì yín báyìí lórí iṣẹ́ báyìí ló máa dálé lórí o. Ó ṣeé ṣe kí iṣu díẹ̀ fẹ́ wáyé níbi iṣẹ́ yín lọ́jọ́ tòní. Stress díẹ̀ lè fẹ́ wáyé níbi iṣẹ́ yín lọ́jọ́ tòní tẹ́ máa wò pé gbogbo ẹ̀ ti wọ́pọ̀ mọ́ lóra ọ̀nà ó lẹ fẹ́ gbé gbà, ẹ fẹ́ mójútó gbà, ẹ fẹ́ mójútó àwo, stress máa fẹ́ pọ̀ fún yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ plan dáadáa, ẹ má ṣe jẹ́ kí nǹkan kan ṣàkóbá iṣẹ́ yín rárá lọ́jọ́ tòní. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó ṣeé ṣe kó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ máa ṣe lénìí á fẹ́ mú ọwọ́ tension díẹ̀ dání tàbí kó fẹ́ mú akitiyan rẹpẹtẹ dání. Customer lè fẹ́ wọ̀ mọ́ yín lọ́wọ́ pé lágbájá, kí ló dé tí iṣẹ́ mi ń falẹ̀, kí ló dé tí nǹkan ìrí báyìí. Ẹ rí dájú pé ẹ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní. Kẹfẹ́ lẹ̀ ṣe kẹfọgbọ́n ṣe kọjọ́ tòní lè dára. Stress máa pọ̀ lọ́jọ́ tòní ju nǹkan tó fẹ́ wọlé gan lọ lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ fọgbọ́n ṣe, kẹ sì fi prayer k'Ọlọ́run bá kún yín nípá láti mójútó iṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Ìṣòro iṣẹ́ díẹ̀ náà ló lè wáyé lọ́jọ́ tòní fọ́pọ̀lọpọ̀ yín tẹ̀ ń lòrà wọ̀nyí. Èyí sì lè fẹ́ ṣàkóbá fún ọ̀rọ̀ owó díẹ̀ náà lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kò sí wàhálà rárá, tó ṣeé ṣe kí wọ́n tún support yín gan lọ́jọ́ tòní. Ó sì lè jẹ́ pé ẹ máa wà competitive lọ́jọ́ tòní. Àwọn iṣẹ́ kan wà lọ́rùn yín tó ṣe pé ẹ kẹ́ ti yanjú láti jọ́ èyí tó ṣe pé ẹ̀yin fúnra yín náà ẹ yanjú rẹ̀ bóyá tó bídé kan àbí di méjì, gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa sáré láti wò pé àbá ọmọ ìfẹ́ ṣe tàbí kí mi inú yín gan fẹ́ wò pé bóyá kí n ti ọ̀kan ṣe kékeré náà ni àbí kí n padà ṣe láì tó bá yá. Àwọn èròǹgbà ìjẹ́ ìtẹ́ máa rò lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ́ṣẹ́ lọ́jọ́ tòní torí iṣẹ́ lóògùn ìṣẹ́. Tẹpámọ́ṣẹ́ kẹ́ lè rí àǹfààní àtòrè gbámú ni o. Dark green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì ẹ̀wà fún yín ní ọjọ́ tòní. Tí stress bá pọ̀ àbí tí ìrònú bá pọ̀ àbí tí làkàkà bá pọ̀ lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ lo ìgboyà t'Ọlọ́run fún yín láti fi kojú ohunkóhun tó jọmọ́ ìṣòro iṣẹ́ lọ́jọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ oríire, ọjọ́ àgbàyanu ni ọjọ́ ti tòní jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé ẹ máa jí bẹ̀rẹ̀ ráyé agágá. Ọ̀rọ̀ ẹnu yín báyà dá ṣáká tó ṣe pé dàbí oyin létí àwọn ènìyàn báyìí ni. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rèé, ó ṣeé ṣe kí ẹ rí àǹfààní kan tó jọmọ́ àǹfààní ìrìn àjò ọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Nǹkan jẹ tí ń ro kàn tẹ́lẹ̀ ó máa wá sí ìmúṣẹ lọ́jọ́ tòní o. Àfojúsùn yín lórí nǹkan tó fẹ́ wọlé fún yín láti ilẹ̀ òkèèrè yẹn á wọlé fún yín lásìkò yìí. Ẹ máa ráǹfààní ilẹ̀ òkèèrè jẹ lọ́jọ́ tòní. Kò sí wàhálà rárá fún yín lọ́jọ́ tòní. Gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ. Ọjọ́ tó ṣe pé ìrọ̀rùn báyìí lẹ́ fi mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ fẹ́ mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rí ẹ máa pòǹgbẹ láti ní ìmọ̀ sí, láti mọ̀ nípa igbá, láti mọ̀ nípa àwo lórí nǹkan tó lè ràn ìgbésí ayé yín lọ́wọ́. Ó dára kẹ́ wá ìmọ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́tújọ́ ní ìmọ̀ ó ṣeé ṣe kí ẹ ní èèyàn kan tó ṣe pé wọ́n á fẹ́ béèrè lọ́wọ́ yín pé lágbájá tọ́ mi sọ́nà lórí nǹkan yìí, tàbí fún mi láìdíà lórí nǹkan yìí. Àìdíà tẹ́ bá fún wọn yìí, ọgbọ́n tẹ́ bá kọ́ wọn yìí, ó ṣeé ṣe kí wọ́n fẹ́ reward yín o. Ó ṣeé ṣe kí lè ràn yín lọ́wọ́ dáadáa ní ọjọ́ ti tòní. Ẹ rí dájú pé ẹ bá gbogbo èèyàn ṣe lọ́jọ́ tòní pẹ̀lú ìfẹ́, bẹ́ẹ̀ sì fi gboyà mójútó ohunkóhun lénìí, kò sí ìṣòro rárá. Relationship yín gan á lọ bí ó ti ṣe yẹ kó lọ. Iye owó náà sì ṣe kó wọlé fún yín ní ọjọ́ tòní. Pàápàá lóru ọjọ́ tòní, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́. Àárọ̀ ọjọ́ tòní báyìí ẹ lè fọwọ́ ẹnu yín, ẹ lè fi sáré béèrè oore lọ́wọ́ Olódùmarè ọba tó dá yín. Lọ́jọ́ tòní kò sí wàhálà. Grey jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì ẹ̀wà fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tòní, ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó tayọ ló jẹ́. Bó tilẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa dunnú lórí àwọn nǹkan tó ṣe pé olólùfẹ́ yín kan ṣe fún yín ní àsìkò yìí. Ẹ máa mọ rírì olólùfẹ́ yín púpọ̀ lásìkò yìí o. Àsìkò ìjásìkò tó ṣe pé ó dára kí ẹ ṣe dára sáwọn olólùfẹ́ yín. Nǹkan tẹ́ ṣe dọ̀dà pọ̀ pẹ̀lú èèyàn tó dàbí ìgbà pé tension wáyé lórí ẹ̀ tẹ̀rọ pé kíní ìyẹ kó ti bọ́ sí, kíní ìyẹ kó ti lè ṣe, ó ṣeé ṣe kí àwọn nǹkan náà kí ó rọrùn lọ́jọ́ tòní, kí ẹ gbóhùn ayọ̀ nípa rẹ̀ tàbí kí nǹkan náà kí ó ṣeé ṣe lọ́jọ́ tòní. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú lọ́jọ́ tòní jẹ́. Ó sì wà láàárọ̀ lọ́jọ́ tòní o. Àsìkò yìí ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ mí inú yín kẹ́ máa fi wá solution lórí ọ̀rọ̀ olólùfẹ́ yín kan tàbí ẹ̀yin àtàwọn àná yín kan lè jọ jíròrò nípa àwọn kankan tó ṣe pé bóyá lórí pé fẹ́ wá solution nípa kankan ni yóò jẹ́. Intimacy yín máa dára púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tó yẹ kí wá wọlé fún yín lọ́jọ́ tòní jẹ́. Ó yẹ kẹ́ rí àǹfààní láti ibi tẹ́ ẹ̀ ti stress ara yín lé lórí rárá. Yẹ kẹ́ rí àǹfààní jẹ níbẹ̀ lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ọjọ́ tòní dára láti ibi tí ó rọra yín pa. Ẹ ronú nípa ìgbésẹ̀ tẹ́ gbé recently tó ṣe pé ìgbésẹ̀ náà bóyá ó wọ́ ni, bóyá ó rí bákan àbí nǹkan tẹ́ ní fẹ́ ṣe láti jọ́ ẹ̀ fún ìdàgbàsókè ara yín, fún ìkópadà ara yín. Ẹ wá bẹ fẹ́ gbé ìgbésẹ̀ lé lórí lásìkò yìí. Ẹ ronú nípa pé ṣé lè ló yẹ kí n ṣe
àbí lè kọ́ bí ẹ kí n ṣe láti jẹ́ káyé yín padà lásìkò yìí. Ọjọ́ tòní ọjọ́ tó tayọ ló jẹ́ níbi iṣẹ́, relationship yín náà dára, ire owó náà lè wọlé fún yín dáadáa lénìí. Brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:15 ní ọ̀sán sí aago 3:15 lọ́sàn jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ tòní ó gbà ìkésara púpọ̀, ọjọ́ ìgbà ìkésara, iṣẹ́ máa fẹ́ stress yín dáadáa púpọ̀ lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni relationship stress máa wà pọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Bákan náà sì rèé, òṣìṣẹ́ kiri owó náà kò fẹ́ rí bákan ní ọjọ́ ti tòní o, pàápàá lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ní láti késara pẹ̀lú ọ̀rọ̀ owó. Èèyàn kan bí olólùfẹ́ yín lè nílò owó kan, àbí kẹfẹ́ náwó kan lórí èèyàn kan tẹ nífẹ̀ẹ́ sí, tàbí kó ṣe é pé olólùfẹ́ yín kan máa fẹ́ ṣe oyin bákan tó ṣe é pé fẹ́ bí iṣu owó lè wáyé láàrin ìyàtọ̀ olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ má fọjà yín ṣọ́ ẹnikẹ́ni, ẹ má fọjà yín ṣọ́ olólùfẹ́ yín, ẹ má fi iṣu àbúrò, ẹ má fi iṣu ẹ̀gbọ́n lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Kẹ́ calculate owó yín dáadáa, kẹ́ má ba sọwọ́ nù rárá lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ farabalẹ̀. Níyàn kan bá sọ fún yín pé lágbájá wá kówó lórí nǹkan ìlọ́wọ́ ìrọ̀lẹ́ yìí, ẹ rí dájú pé ẹ mú sùúrù lò, ẹ má kánjú gbégbèsè lórí owó. Tó bá sì dibi tó owó, ẹ rí dájú pé ẹ má wà too impulsive ju bó ṣe yẹ lọ. Ẹ fẹ̀lẹ̀ ṣe, kẹ́ fọgbọ́n ṣe, kẹ́ rọra máa gbé step yẹn ní jẹ̀lẹ̀ńkẹ́ bó ṣe kẹ́ ṣèwádìí lé lórí pé mo fẹ́ kówó lórí nǹkan kan ni ẹ bá mi wò ó, ṣé nǹkan yìí dára bí ó dára ṣáájú kẹ́ tó kówó lé, kẹ́ má bàa kábàámọ̀ gbẹ̀yìn. Ọjọ́ tòní tension máa wà lára yín púpọ̀ o. Á dàbí ìgbà pé iṣẹ́ le koko, relationship náà rí bákan, á dàbí ìgbà pé ogbè, dàbí ìgbà pé dojú pọ̀ lọ́jọ́ tòní ni. Kẹ́ wá rí dájú pé ẹ mú sùúrù lò. Ẹ ṣe prayer lówùúrọ̀ tẹ́ bá jí pé ọjọ́ tòní Ọlọ́run jákun dábọ̀ jẹ́ kọ́jọ́ yìí dára, fi èdè nú fi èdè gùn jẹ́ kọ́jọ́ ìsunwọ̀n, káyé mi dára lọ́jọ́ tòní. Relationship mi kó má fún mi wà lájú, iṣẹ́ mi kó má fún mi wà lájú lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer bẹ́ẹ̀, kẹ́ sì rí dájú pé ẹ fọgbọ́n gáìdì ara yín lọ́jọ́ tòní pẹ̀lú. Iṣẹ́ lè pọ̀ lọ́rùn yín rẹpẹtẹ tẹ́ fẹ́ mójútó, bùkátà lè pọ̀ lọ́rùn yín rẹpẹtẹ tẹ́ fẹ́ mójútó lọ́jọ́ tòní. Olódùmarè á fún yín ṣe, á bá yín gbọ́ bùkátà yín àti iṣẹ́ àti relationship àtowó. Ṣeéṣe kí gbogbo ẹ̀ kò fẹ́ rí bákan díẹ̀ lọ́jọ́ tòní. Grey jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:15 ní ọ̀sán sí aago 4:15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rere bí òtá bí láàrin July 23 sí August 22. Ọjọ́ tòní ọjọ́ ipá àtàkìtìyàn ló jẹ́. Ẹ ṣàkìtìyàn kan lọ́jọ́ tòní láti jẹ́ kí nǹkan rọrùn. Nǹkan kan tẹ̀ ń ṣe lásìkò yìí á dàbí ìgbà pé kẹ́ gbégbèsè lórí pé nǹkan yìí kò rí bí ẹ ṣe ń fẹ́. Ọjọ́ iṣẹ́ lọ́jọ́ tòní jẹ́ máa bísí díẹ̀, ó lè jẹ́ láàyè iṣẹ́ yín gan lẹ́ẹ̀tì bísí dáadáa. Kódà yín tẹ wà lẹ́gẹ̀ẹ́ máa ní nǹkan kan tó tún kíìpù yín bísí lọ́jọ́ tòní, látàrí pé ẹ máa bẹ̀rẹ̀ sí láwọn èròǹgbà kan láti fálẹ̀ mọ́ gbèsè ayé yín, láti wò pé kí lẹ fẹ́ ṣe. àsìkò tẹ́ fẹ́ máa take action kọ̀ọ̀kan lélẹ̀, láti wò pé bóyá ṣọ́ọ̀bù mi jẹ́ tún àrèjì ẹ̀ báyìí, jẹ́ tún ṣe nǹkan yìí báyìí. Ẹ ṣáà bísí púpọ̀ lọ́jọ́ tòní. Bísí ọjọ́ tòní sí rèé, ire báyìí ló máa padà bí fún yín o. Arrangement tẹ́ fẹ́ ṣe lọ́jọ́ tòní, ire ló máa bí fún yín. Ẹ wá rí dájú pé ẹ̀kọ́ méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ ṣe nǹkan ní one after the other kó lè rí bí ẹ ṣe ń fẹ́ o, kí gbogbo ẹ lè dára, kó lè sunwọ̀n. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, iye owó náà máa wọlé fún yín lọ́jọ́ tòní. Ìgbésẹ̀ tẹ́ bá fẹ́ gbé lásìkò yìí, ẹ rí dájú pé ẹ ràrò jinlẹ̀ lórí ẹ̀ ṣáájú kẹ́ tó gbé. Ẹ má kú gèrè gbégbèsẹ̀ àbí kú gèrè pinnu kó má bàa padà lẹ́yìn. Kẹ́ kíyèsára. Green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6:30 láàárọ̀ sí aago 8:10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tòní ọjọ́ tó tayọ púpọ̀ ló jẹ́ o. Ọjọ́ oríire gbà lọ́jọ́ tòní jẹ́ lóòrọ̀ kùtù ọjọ́ tòní. Tẹ́ bá tiẹ̀ kọ́kọ́ jí ná, ó ṣeé ṣe kí ẹ gbọ́ ìró láti ọ̀nà jíjìn látọ̀dọ̀ yín tó ṣe é pé jìnnà síra yín, tó ṣe é pé ìró ìdùnnú ló máa jẹ́, ìró ayọ̀ ló máa jẹ́. Ẹni ilé support yín, wọ́n lè dúró tì yín lọ́jọ́ tòní, támú kí inú ìdùn, támú káyọ̀ yín kún. Túwà tọ́jọ́ tòní sí rèé, ìdùnnú àtayọ̀ báyìí lẹ́ẹ̀fi rí. Nǹkan á rọrùn fún yín lọ́jọ́ tòní, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Àwọn kan tó dàbí iṣu tó le koko látijọ́ ìtẹ́wọ̀n pé báwo lẹ fẹ́ ṣe, ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà, ó ṣeé ṣe kẹ́ rọ́nà gbé gbà lénìí tá sì mú kí ọkàn yín balẹ̀ pẹ̀sẹ̀, támú kí inú yín dùn, támú kí ayọ̀ yín kún. Gbogbo àrí bí a ti ṣe ń fẹ́ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára púpọ̀, kẹ́ ṣe dáadáa sí àwọn ènìyàn àtèwe àtàgbà, kẹ́ pọ́n wọn lé. Kẹ́ sì rí dájú pé ẹ wà too proud lórí ohunkóhun lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé ẹ mú sùúrù lò, kẹ́ sì ní ìwà ìrẹ̀lẹ̀. Ọpọlọ yín á wá jí pépé, idea máa wá sí yín lọ́pọlọ lórí nǹkan tẹ́ tí ń wò pé nǹkan yìí mo fẹ́ ṣe, báwo mo tẹ̀yìn fẹ́ gbé kalẹ̀, àbọ̀rọ̀ kan lẹ fẹ́ gbé kalẹ̀ ní. Idea máa wá fún yín, tẹ́ máa mọ̀ nǹkan tẹ́ fẹ́ ṣe, tẹ́ máa mọ̀nà tẹ́ fẹ́ tọ̀ láti jẹ́ kí nǹkan yẹn lọ dáadáa. Brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ire owó náà lè wọlé fún yín lénìí. Aago 8:10 ní àárọ̀ sí aago 10:15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tòní ọjọ́ tí ó rí bákan ló jẹ́ láàrin èèyàn tó lólùfẹ́ yín, látàrí pé relationship issue lè wáyé fún yín lọ́jọ́ tòní. Kódà nínú ilé yín gan ó ṣeé ṣe kí tension díẹ̀ kí ó fẹ́ wáyé lọ́jọ́ tòní. Olólùfẹ́ yín lè hùwà lọ́nà tí ò dára rárá fún yín lọ́jọ́ tòní. Wọ́n lè dájú yín, wọ́n lè hùwà ọ̀dájú fún yín lọ́jọ́ tòní. Ẹ dẹ̀ kíyèsára dáadáa tó bá ṣe pé ẹjọ́bìnrin tọkọ yín sí dàbí ìgbà pé bóyá ń bá yín fa wàhálà tó lágbára jù.
ẹ rí dájú pé ẹ mú sùúrù lò kó má lídìí sí pé domestic violence tí yóò lágbára. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní o, inú ilé ò ní gbóná mọ́ yín láṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ relationship àfẹ́ stress yín díẹ̀ bákan lọ́jọ́ tòní, tàbí kẹ́ fẹ́ fìlì fún olólùfẹ́ yín kan tó ṣe é pé ó ń struggle lórí nǹkan kan lọ́jọ́ tòní tó ṣe é pé á fẹ́ kàn yín gbọ̀gbọ̀gbọ̀. Ohun burúkú tá a ṣẹlẹ̀ sí ẹni tí ó súnmọ́ yàn tàbí ẹni tó kàn yàn tàbí èèyàn gangan ló ní jẹ́ kó ṣẹlẹ̀ sí gbogbo wa láṣẹ Ọlọ́run bá ọjọ́ tòní. Ẹ rí dájú pé ẹ fọgbọ́n ṣe kí ẹ fẹ̀lẹ̀ ṣe. Tẹ́ bá wá lọ síbi iṣẹ́, ó ṣeé ṣe kí iṣẹ́ lọ dáadáa, bẹ́ẹ̀ sì ló ṣeé ṣe kí ẹ rúre gbámú. Tẹ́ bá rí pé ìṣòro wáyé láàárín èèyàn àtèèyàn, ẹ dákẹ́ fẹ́ni náà, ẹ má wulẹ̀ ní pé ẹ tún bẹ́ni náà ṣe filenge rárá. Ẹ mú sùúrù lò dáadáa ní ọjọ́ tòní. Ẹ sì má jẹ́ kí nǹkan tó lólùfẹ́ yín kan ṣe fún yín, ẹ má jẹ́ kó affect ọjọ́ tòní fún yín, ẹ má jẹ́ kó ba mood yín jẹ́ débi pé á wá lọ affect àwọn nǹkan tó ṣe kókó fún yín láti ṣe lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ tòní. Ọjọ́ tó dára báyìí ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n lọ́jọ́ tòní jẹ́, ọjọ́ tó ṣe é pé ìfọ̀rọ̀wérọ̀ láàrin yín àti àwọn olólùfẹ́ yín á já gere dáadáa, inú yín á dùn, ayọ̀ yín á kún, ẹ̀rẹ̀ ní bá jíròrò lọ́jọ́ tòní. Àwọn èèyàn gbọ́n á nílò yín lọ́jọ́ tòní, wọ́n lè nílò àìdíà yín, wọ́n lè nílò ọpọlọ pípé yín lọ́jọ́ tòní. Ẹ fún wọn ní àìdíà, ẹ fún wọn lọ́pọlọ pípé yín yẹn, ṣùgbọ́n ẹ má sọ síkírìtì yín jáde. Síkírìtì yín jẹ́ nǹkan tó ṣe é pé ó ṣe kókó fún yín láti máa pamọ́, pàápàá àwọn nǹkan oríire tẹ́ ń ṣe, nǹkan tẹ́ mọ̀ pé tẹ́ bá sọ fún lágbájá kò ní nǹkan tó fẹ́ sọ sí, kò ní solution nǹkan tó fẹ́ wá sí, ẹ má ò lè sọ rárá. Ẹ rí dájú pé ẹ kíyèsára, ẹ sì jìnnà sọtí mímu lásìkò yìí o, ẹ jìnnà sí ọtí. Ó ṣeé ṣe kí ẹ bá èèyàn kan jíròrò nípa kan tó ṣe é pé ó ti ń jó bùlàbùlà nu ọkàn wọn láti jọ́ mẹ́ta tó mú kọ̀ọ̀kan wọn máa gbóná tí jẹ́ pé tó bá gbóhùn yín lọ́jọ́ tòní, gbogbo nǹkan yẹn máa rọlẹ̀ tọkàn wọn máa tutù pẹ̀sẹ̀. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ó dára láàárín èèyàn àtàwọn èèyàn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí, bí àwọn ẹ̀gbọ́n, bí àwọn àbúrò, bí àwọn ará. Ó ṣeé ṣe kí ìbáṣepọ̀ yín kó wọnú ara dáadáa, kó dùn, kó lárinrin lọ́jọ́ tòní. Iṣẹ́ wa lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, iye owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́, látàrí pé ó ṣeé ṣe kí nǹkan tẹ́ ń retí bí owó kó drop lọ́jọ́ tòní. Owó tẹ́ ń wò pé kíní ìmú nídìí ẹ̀, owó ìmú nídìí ẹ̀, àánú ìmú ń wá, tẹ́tí ń ṣakitiyan lé lórí láti jọ́ mẹ́ta. Ó ṣeé ṣe kákitiyan yín kó pé lọ́jọ́ tòní, ó kẹ́ríire gbámú látara akitiyan tẹ́ ń ṣe, pàápàá níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní sì rèé, ó ṣeé ṣe kí nǹkan pọ̀ tẹ́ fẹ́ náwó lé lórí, kí nǹkan pọ̀ tẹ́ fẹ́ fowó ṣe lọ́jọ́ tòní. Ẹ máa rìlíìsì owó báyìí tó bá wà lọ́wọ́ yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára, gbogbo nǹkan tí ẹ bá rí tó bá wùn yín lásìkò iná kan ní kí ẹ kówó lé lórí. Ẹ farabalẹ̀ rò dáadáa bí ṣé kí ní ìṣe tí ń bá rà ṣó wúlò fún mi ṣá àbí ó wúlò fún mi. Ẹ ṣọ́wó náà kẹ́ máa náà àpá lọ́jọ́ tòní. Ẹ fọgbọ́n ṣe kí ẹ fẹ̀lẹ̀ ṣe kọ́jọ́ tòní lé lọ dáadáa. Ọjọ́ tòní wà aṣọjọ́ tó ṣe é pé ẹ gbọ́dọ̀ fi invest rárá, ṣùgbọ́n ẹ lè fi kéré oko, ẹ sì lè fi save fọjọ́ iwájú. Ẹ má fẹ́ ní invest lórí okòwò tó lè máa ṣe ọ̀pọ̀lọpọ̀ míì ní gbígbà pé jẹ́ wá kówó lórí kan báyìí, jẹ́ wá ra property báyìí, jẹ́ wá ṣe nǹkan báyìí. Kí ìṣọ́ra púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ fẹ́ kówó láti lọ rajà lọ́jọ́ tòní, ẹ rí dájú pé kí ìṣọ́ra kó má jẹ́ fake ni ẹ fẹ́ kówó lé lórí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Iṣẹ́ lọ dáadáa, relationship yín á lọ dáadáa, owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní. Ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó ṣe é pé ó tún wá lè rí bákan láàrin èèyàn àti olólùfẹ́ yín ló tún wá jẹ́ pẹ̀lú. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní o. Bùkátà lè wà lọ́rùn yín lénìí tó ṣe é pé ẹ máa fẹ́ gbọ́ lọ́rùn èèyàn tó ṣe é pé bùkátà ẹni tó súnmọ́ yín pẹ́kípẹ́kí bí olólùfẹ́ báyìí lẹ́ni náà rí. Ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí ó ṣeé ṣe kí ẹ fẹ́ náwó kan lé wọn lórí lọ́wọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní, tàbí kẹ́ fẹ́ stress, kẹ́ fẹ́ tiraka lórí ọ̀rọ̀ wọn lọ́wọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní. Ìṣòro tó máa ṣẹlẹ̀ sí ẹni tó súnmọ́ yín tó ṣe é wá kọ́yìn gbọ̀gbọ̀gbọ̀ lónìí jẹ́ kẹ́ rí láṣẹ Ọlọ́run bá. Àsìkò ìjásìkò tó ṣe é pé ní láti kíyèsára dáadáa. Ẹ fálẹ̀ mọ́ iṣẹ́ torí iṣẹ́ lóògùn ìṣẹ́, kẹ́ lè ráǹfààní àtòrè gbámú. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ báyàn jíròrò lórí nǹkan kan tó ṣe é pé á mú kí inú ìdùn káyọ̀ yín kún. Ẹ máa gbọ́rọ̀ yín ayọ̀ kan tó ṣe é pé inú yín á dùn lé lórí. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́. Tẹ́ bá lè fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe nítorí olólùfẹ́ yín yẹn, ẹ ṣọ́ra ṣe, kẹ́ má ṣe ná ìná àpàrà rárá. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní nínú ilé yín gangan ó ṣeé ṣe kí tension wáyé, ó ṣeé ṣe kí issue wáyé nínú ilé láàrin èèyàn àti èèyàn tó súnmọ́ yín náà ní lọ́jọ́ tòní, tàbí kí ẹ fẹ́ stress, kẹ́ fẹ́ tiraka lọ́tùn lósì, kẹ́ fẹ́ lo energy yín, kẹ́ fẹ́ lo akitiyan yín láti fálẹ̀ mọ́ nǹkan kan fún ẹni tó súnmọ́ yín pẹ́kípẹ́kí lọ́jọ́ tòní, torí energy máa wà fún yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n stress yín á fẹ́ pọ̀, á fẹ́ bí kí ẹ fẹ́ máa rò sọ́tún rò sósì, á dàbí gbà pé bùkátà pọ̀ lọ́rùn yín, á dàbí gbà pé nǹkan pọ̀ bí ẹrù rẹpẹtẹ tẹ́ fẹ́ gbé lọ́jọ́ tòní, ṣùgbọ́n gbogbo ẹrù pátápátá èyí tó bá wọlé ní ó ẹ máa padà di pẹ̀tẹ́lẹ̀ láṣẹ Ọlọ́run bá títí àṣálẹ́. Ẹ mú sùúrù lò kẹ́ ṣe prayer dáadáa lọ́jọ́ tòní. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní. Ọjọ́ tí ó dára ló jẹ́, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín máa fìlì bákan nínú ara yín bí mood swing báyìí ló máa ṣe yín lọ́jọ́ tòní. Mood swing yẹn tiẹ̀ máa pọ̀ dáadáa lọ́jọ́ tòní, torí ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ téèyàn mọ́ ti yín lọ́jọ́ tòní, ti yín nìkan báyìí lẹ́ẹ̀fẹ́ máa ṣe lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é kó dára púpọ̀ fún yín láti fi rí dájú pé ẹ fúnra yín ní ààyè, ẹ wà lẹ́yìn nìkan láti ṣe prayer, láti falẹ̀ mọ́ gbèsè ayé yín, láti wo bẹ́ẹ̀ fẹ́ gbé gbà, ọ̀nà wo lẹ fẹ́ tọ̀, kí ló kù tẹ́ fẹ́ ṣe, ẹ tí ìrọ̀rùn bá yín pa lọ́jọ́ tòní. Ẹ má kanra mọ́yàn anyhow lọ́jọ́ tòní, torí kanra lè wáyé lọ́jọ́ tòní pẹ̀lú. Tẹ́ bá sì wà ń biṣẹ́, ẹ jẹ́ kí ẹ̀mí inú yín kó gáìdì yín dáadáa lọ́jọ́ tòní, kó tọ́ yín sọ́nà. Ẹ má ṣe nǹkan wùrùwùrù, ẹ fẹ̀lẹ̀ ṣe, kẹ́ má padà lọ ṣe mistake. Àlá tẹ́ bá sì là ní òru mọ́jú èní, ẹ kẹ́fín sí. Àlá tó lè ní ìtumọ̀ sí gbèsè ayé yín báyìí ni yóò jẹ́. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé ẹ ní láti fi lo ọgbọ́n orí yín àti ọgbọ́n inú yín láti fi ṣe ohunkóhun lọ́jọ́ tòní, kọ́jọ́ tòní lé lọ dáadáa. Ẹ má gba advice lọ́wọ́ ẹnikẹ́ni, àfi advice ti yín lọ́jọ́ tòní. Relationship yín náà lọ dáadáa tẹ́ ẹ bá ti kanra mọ́ wọn. Iṣẹ́ á lọ dáadáa, owó náà lè wọlé tí ẹ bá ti jẹ́ kí mood swing yín kó affect yín ju bó ṣe yẹ lọ. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́, rẹ̀ bí rárá àwọn tó ṣe pé wọ́n á dúró tí wọ́n á support yín lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí. Wọ́n á fẹ́ support yín bákan ẹbí ara, wọ́n á support yín, wọ́n á dúró tí ìgbé lágbájá má wọ́ọ́rí àwà lẹ́yìn ẹ, báyìí la ṣe máa ṣe, ọ̀nà tá a máa gbígbà lélẹ̀. Ó dára kí ẹ tẹ̀lé wọn, kò sí wàhálà, kò sí ìdààmú, látàrí pé kò sí issue kankan láàrin yín lọ́jọ́ tòní. Kò sí pé ọ̀rẹ́ kan fẹ́ fa wàhálà sí yín lọ́rùn lọ́jọ́ tòní. Ọjọ́ tòní free day ní ọjọ́ tó ṣe pé máa fi yanjú àwọn kankan ni. Tẹ́ bá nílò àmọ̀ràn rẹ̀ lọ́jọ́ tòní, ẹ gbà àmọ̀ràn wọn máa ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ó ṣe é ṣe kí nǹkan tẹ́ ẹ expect látọ̀dọ̀ àwọn tó ṣe pé wọ́n rọ̀gbà yín ká, bóyá nínú ẹgbẹ́ tẹ́ wà ní àbí nǹkan kan ló ṣe é ṣe kí wọ́n fẹ́ ṣe nǹkan náà fún yín ní ọjọ́ ti tòní. Ọjọ́ rọrùn lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ohun tẹ́ bá sì rí gbogbo náà jọjọ tó ń ṣẹlẹ̀ láti jọ́ ìtẹ́ ìwọ̀n pẹ́ rẹ ni rò fún, ẹ lè bá èèyàn sọ lọ́jọ́ tòní. Ó ṣe é ṣe kí wọ́n fún yín lá advice tí lè sì máa ràn yín lọ́wọ́ dáadáa ní ọjọ́ ti tòní. Ọjọ́ tó tayọ ló jẹ́ ọjọ́ rọrùn lọ́jọ́ tòní jẹ́. Ẹ̀yin tẹ́ bá sì ń wò mí tó ṣe pé bóyá tiẹ̀ wà ní ẹgbẹ́, tẹ́ tiẹ̀ wà fìdí ẹgbẹ́ lélẹ̀, ẹ lè fáwọn ẹgbẹ́ yín nìkan lọ́jọ́ tòní, ẹ lè dùn wọ́n nínú lọ́jọ́ tòní, kọ́ lè guide yín throughout bí 15 days sígbà tá a wà yìí, láti jẹ́ kí gbogbo nǹkan kó máa lọ ní ẹsẹẹsẹ, torí ó ṣe é ṣe kí issue díẹ̀díẹ̀ kó fẹ́ ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú láàrin èdè sí ọjọ́ bíi 10 sí 12. Kẹ̀kẹ́ sára dáadáa ní wàhálà ní ìdààmú. Oníràwọ̀ Pisces, ẹ lè ṣèwádìí fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Iṣẹ́ á lọ dáadáa lénìí, relationship yín náà lọ dáadáa, owó náà lè wọlé fún yín lénìí. Turquoise blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.